ètò yá gbọ́ tó tún o ń gbọ́ ìyẹn ọmọ nàìjíríà ààrẹ ọ̀nà kakanfò ó mọ̀mọ́ ti tú àṣírí hàn pásítọ̀ o àtàn àfa síta ń gbọ́ gbogbo àṣírí tèmọ̀ nípa pásítọ̀ pátá àtàn àfa ìwáyà gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ààrẹ ọ̀nà kakanfò tó sọ nínú fọ́nrán ń gbọ́ gbogbo oògùn tẹ́lẹ̀ bá lọ́wọ́ oníṣẹ̀ṣe ìyọwọ́ àfa àtọ̀ pásítọ̀ ni a ti bá. èmi ò tí ì rẹ lẹ́sìn àbáláyé kan tó máa bú muslim àti christian. Àwọn christian àti muslim ló ń bú ẹlẹ́sìn àbáláyé àti wọn ará àwọn àfáà jẹ́ pé ẹ̀wọ̀n lè kó òkú lọ́wọ́ ẹ̀ lórí social media. Mo ṣe wá rí aláìsí wípé àwọn àfáà wọ̀nyẹn lọ ti fẹ́ẹ̀ lóògùn jà wọn gbọ́dọ̀ lọ́wọ́ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ tí ẹ bá dé west bí ẹ̀mí àfáà ìgbàgbọ́ wa tẹ bá dé Ìlọrin ọba Ìlọrin ẹgbẹ́ òfin Ìlọrin gbogbo àfọ àwọn arákòkò wọn máa yí lẹ̀ níwájú ẹ̀mí. Ẹgbẹ́ òfin Ìlọrin 19th century ló ṣẹlẹ̀ sí jẹ. Tẹ́lẹ̀tẹ̀wá dọ́dọ̀ sàfánà Sókótó wọn máa yí lẹ̀ kó tó déwájú ẹ̀mí àfáàní. Ṣùgbọ́n tẹ bá dọ́dọ̀ àwọn ọba wa ní wẹ́ẹ̀sì ní ẹ̀mí àfáà. Ẹgbẹ́ balẹ̀ Yorùbá jẹ́ mi. Ìgbà tá a slow down bá lówó àtẹ̀kọ̀ wọn ni fẹ́ bá wa lóò. Ìgbà tá a máa sọ pé ẹ máa bọ̀ ẹ wá sí pẹ́rẹ́ ìbọn a lè rí 2000 ní local government kan ní meeting. Ìgbà tí wọ́n rí fẹ́ǹsì ìgbà mọ́ lọ́pọ̀lọpọ̀ wá sí meeting mi ti dídí mọ́. Torí ìrẹ́pọ̀ lẹ́yìn wa kó tí láwọn muslim kan tó ti ṣiṣẹ́ lórí social media láyò. Mo rí akẹ́wọ́gbà bọ́ọ̀lù tó gbogbo àwọn ẹlẹ́sìn yọ pé ìrẹ́pọ̀ ẹ̀sìn àwọn fẹ́. Àwọn àfáà Ìlọrin tó máa ń gún mọ̀ dùgbọ́n àwọn olówó ṣàtúnṣe báyìí. Olówó náà àwọn àfáà tẹnu wọn dùgbọ́n máa ń gún mọ̀ dùn láyé Ìlọrin náà. Àwọn ọmọ lọ́wọ́ ń ṣe àtúnṣe báyìí wọ́n make correction. Àṣẹwà kò wá mọ́ nítorí wọn wá nígbà àwọn àfáà Ìlọrin yẹn kan ló wá lóògùn bí àwọn àfáà ilẹ̀ Yorùbá lọ. Wàá rí iṣẹ́ ìwé tí àfáà máa jẹ́ fún ẹ. Babaláwo níbi ní ìsẹ̀fún ẹ̀. Oníṣègùn níbi ní ìsẹ̀fún ẹ̀. Ayẹ̀ láwọn àfáà yẹn wọ́n rìlíìsì ẹ̀ tọkàntọkàn ní kò tó àgbò máa ṣe. Yé mọ̀mọ́ tó lágbára o ààrẹ ọ̀nà kakanfò ń gbọ́ ó ti wẹ́yà tó àṣírí hàn pásítọ̀ àtàn àfà ọ̀rọ̀ ń gbọ́ ọ̀rọ̀ yé lágbára o ọ̀rọ̀ tí ààrẹ ọ̀nà kakanfò tó sọ ní orí ọ̀rọ̀ àfà àti hàn pásítọ̀ ń gbọ́ ìyá gbọ́rọ̀ ọ̀hún yé kọjá bẹ́ẹ̀ gbogbo àṣírí tí ń mọ̀ nípa ọ̀rọ̀ àfà àti hàn pásítọ̀ ń wá gbọ́rọ̀ tí ààrẹ ọ̀nà kakanfò sọ. Wọn ààrẹ ọ̀nà kakanfò tó sọ nínú fọ́nrán ìhàn pásítọ̀ ìhàn máa bú hàn oníṣẹ̀ṣe ìhàn àfà àwọn máa bú hàn oníṣẹ̀ṣe iye oògùn tán gan ṣe gan tán pásítọ̀ àti ìhàn àfà ń ṣe iye àwọn tán jẹ́ àwọn oníṣẹ̀ṣe gan àwọn lè ṣerú rẹ̀ pé oògùn ènìyàn lè bá lọ́wọ́ oníṣẹ̀ṣe ọwọ́ àfà ọwọ́ pásítọ̀ ló ti bá ìwọ kí ló jẹ́ kí ààrẹ ọ̀nà kakanfò sọrú ọ̀rọ̀ ìwáyà gbọ́rọ̀ hàn díẹ̀ ní sì gbọ́ ni o ẹ tún farabalẹ̀ kí n gbọ́rọ̀ hàn tán kí n wá gbọ́ bó ṣe lọ. Wáàsí fún àwọn tí ò bá muslim gbọ́ báwo ló ti fẹ́ gba muslim gbọ́. Ẹ̀yin ọba ń ṣe ẹ̀sìn míì àwọn tó ń ṣe ẹ̀sìn míì ló yẹ kó máa gbé wáàsí lọ́ba kì í ṣe àwọn tó ti gbà ẹ̀sìn muslim ló yẹ kó máa jókòó tì. Tó bá fẹ́ jèrè ọkàn àwọn tí ò tẹ ìgbàgbọ́ ní muslim tó rò pé wọn gbàgbọ́ ní muslim wà lọ fi beauty àìdúndáṣe wà lọ fi preach fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ kan sọ pé muslim ni wọ́n mọ̀ ṣe muslim sí. Wọ́n mọ ìyà táwọn bàbá yẹn jẹ ní early 19th century láti convince even àwọn ẹlẹ́sìn wọn lábàláyé kọ́kàn bá sí muslim tí muslim fi gbìyànjú báyìí. Wọ́n tún wá mọ wàhálà tí àwọn bàbá wọn yẹn ṣe ní 70s táwọn kékeré ìyá múlíkà ìrìnjẹ nílẹ̀ nítorí ọlọ́run sàárèjì tó dá ìyá mùsùlùmí ìrìnjẹ nílẹ̀ nítorí ọlọ́run sàárèjì tó.
not ready to convince non-Muslim to join Muslim. Ìwọ́n tó o bá lè lọ preach fún non-believers yẹn, àwọn tí ò ṣe sí yẹn wọ̀ ní wọ́n beauty and the unique of that religion. Àwọn tó wá ń ṣiṣẹ́ yẹn fún yín, ẹ wá ń kú ọ lórí social media, ó mọ̀ pé òun ṣẹ̀ sí òkú Ọlọ́run yìí. Bó ń gbàwẹ̀ lọ́wọ́ tó bá sọ orúkọ kọ́mẹ̀ntì yẹn, àwẹ̀ yẹn lè bàjẹ́. Nítorí pé iṣẹ́ ńlá lẹ́nìyàn ṣe fún Muslim tí ó wá ń fẹ́ ló bàjẹ́. A good example, àwọn kan lè jẹ́ Muslim láàrin wa, wọ́n má deep nínú Muslim mọ́. Inú wáàsí tí àmì Ọlọ́run bá ṣe lágbègbè ẹ̀jẹ̀ ìdòkó Muslim ní dáadáa káàdì mú. Àwọn ọmọ tó jẹ́ ẹlẹ́sìn àbáláyé ń wa gan wọn bẹ́ẹ̀ lọ 20%. Àwọn ẹlẹ́sìn àbáláyé ń wa lè rí wọ́n wà liberal. Wọn ò ní kí Muslim má ṣe tiẹ̀, wọn ò ní tẹ́ ẹ̀ má ṣe tiẹ̀. Èmi ò tí ì rẹ̀ ẹlẹ́sìn àbáláyé kan tó máa bú Muslim àti Christian. Àwọn Christian àti Muslim ló ń bú ẹlẹ́sìn àbáláyé. Wọ́n bẹ̀rẹ̀ nítorí àlàáfíà ilẹ̀ Yorùbá, nítorí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá, torí ìrẹ́pọ̀ ilẹ̀ Yorùbá. Kò tí láwọn Muslim kan tó ti ṣiṣẹ́ lórí social media láyò. Mo rí akẹ́kọ̀ọ́ gold tó gbogbo àwọn ẹlẹ́sìn yọ pé ìrẹ́pọ̀ ẹ̀sìn àwọn fẹ́. Ó ti àmì Ọlọ́run ti ṣiṣẹ́ gan lórí píṣìnẹ̀ láti jẹ́ gbogbo èèyàn understand. Even àléfà bàbá Sheikh Adams ó ti wà mọ́ libra báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà kan gbèrè. Òun náà ti wà mọ́ libra lórí píṣìnẹ̀. Àtùwárà àwọn àfáà jẹ́ pé ẹ̀wọ̀n lè kó òkú lọ́wọ́ ẹ̀ lórí social media. Ó ṣe wá rí aláìsí wípé àwọn àfáà àwọn yẹn lọ ti fẹ́ lóògùn jà wọn bàbá lọ́rọ̀ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ, fóònù mẹ́ta ló máa ń wà lọ́wọ́ mi. Kò sí ẹgbẹ́ òní fóònù mẹ́ta àwọn yẹn ṣe ló pé kí n lè mọ́nítọ̀ nǹkan tó ń lọ ní Nàìjíríà àti gbogbo àgbáyé. Wàá rí iṣẹ́ ìwé tí àfáà máa jẹ́ fún ẹ. Babaláwo ní rìlíìsì fún ẹ. Oníṣègùn ní rìlíìsì fún ẹ. Ayọ̀ láwọn àfáà yẹn wọ́n rìlíìsì tọkàntọkàn nítorí ká ló máa ṣe. Wọ́n á wá rí aláìsàn ní ìwọ̀n ara wọn ní o. Èkú wọnú ẹ̀rọ ẹ̀rọ wọnú egungun ní o. Ará àwọn Christian náà tẹ́ pé wọ́n ní àwọn àṣírí yẹn lọ́wọ́ ṣùgbọ́n ojú tì wípé ẹ̀sìn wọn ò ju ti wọ́n lẹ̀. Ará àwọn Christian tẹ́ pé wọ́n máa yé ọ̀dẹ̀ mọ̀wé lọ́gbẹ̀gbò ṣùgbọ́n wọ́n yìí pìtẹ́ ìwọ̀n ìbílẹ̀ àwọn díẹ̀ ní jùlẹ̀. Tẹ́ ẹ̀ bá jùlẹ̀ tí ọlọ́jọ́ bá dé àṣírí yẹn máa gbé lọ sọ́run. Àwọn ọmọ yìí tẹ̀lé bí wọ́n di kòkókòkó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn atábí sìn wọn ò kó bí àwọn ọmọ ayé àtijọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọdún lọ sí skul wọ́n máa rán wa lè rọ́ kalẹ̀ ní 3 miles. Ọmọ tí ò ní 12 years lọ a rí 3 miles a fi lọ sí primary school. Ọmọ tí ò tí wọ 14 years a rí 3 miles a fi lọ sí school ní secondary school. Ẹ wá rò ó sí ọmọ tó ti wọ 17 years bí ìwà kò lè sọdá títì lórí ọ̀rọ̀ lórí. Tó bá fẹ́ sọdá títì àwọn security ló máa mú kọjá. Èkú rẹ̀ sọ pé jẹ́ kí n tèmi ṣàpèjúwe. Kí Tóyìn tó lọ sí London, Tóyìn was 17 years. Kí Tóyìn fi wọ 15 years kò lè sọdá títì ọmọ yẹn àwọn security mi ló máa gáyé. Kí Tóyìn máa fẹ́ lọ school, security la máa kó sínú mọ́tò. Tó bá ń bọ̀ security la máa kó sínú mọ́tò. Tí àwọn ọ̀rẹ́ ẹ̀ bá fẹ́ ṣe bóyá bẹ́ẹ̀ ní ọmọlẹ́yẹ state yẹn security mẹ́rin ló máa tẹ̀lé. Àwọn ọmọ bọ́tàlá BC. Tí àbá dẹ̀ fi ìmọ̀tá bàbá wa fi ń wẹ̀ tá àbá fi wẹ̀ wọ́n,
wọn ò ní gbó dáadáa bí àwọn ọmọ ayé àtijọ́ tó wá di pòfẹ́sọ̀ báyìí tó wá di gọ́vnọ̀. Gbogbo nǹkan tí Ọlọ́run bá dá ó wà ní Bíbélì pé gbogbo tí ó bá dá àwọn náà ṣe mistake nígbà táwọn akékeré o. A ní má ṣe pé ó gbéra lóra àti ní bàbá. A ṣe dùn àti ní bàbá. Ìwọ̀n ní bàbá dáwé. Ìwọ̀n ní bàbá dáwé. A ṣe dùn àti ní bàbá. A ṣe dùn àti ní bàbá. A ṣe dùn àti ní nígbà tí ìyà ń jẹ wá lọ́wọ́ Àbáṣà tí Àbáṣà lè pa wá bí ṣíkì aṣọ orí ṣọ́ọ̀ṣì yẹn dànù. Nígbà táà níbọn àládàá ibi tá a bá ti ń ṣèpàdé àwọn mobile police apá mẹ́ta tó bá níbi ní ọ̀sẹ̀ tó tẹ̀lé tá a bá ti fẹ́ ṣèpàdé wọ́n ti pa mẹ́rin ibi tá a ti ronú nìyẹn pé tí wọ́n ní ìkọ́ náà bàbá wa lò lẹ́yìn àtijọ́ fẹ́ pé wọ́n fi defend ara wọn láì lò gan ó ní ìkọ́ táwọn ọlọ́dẹ tó kọ́ máa mú ọ̀pá dání mẹ́rin wọ́n lè máa ṣọ́ gbogbo ìlú tó lè wọlé wọlé. Ìwọ ló ní jẹ́ òòjọ́. Ìwọ ló ní ìwọ àgbòrò. Òṣètò ojú àdúgbò ìdí. 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 Ìwọ ló ní ìyáwó òòjọ́. Ìwọ ló ní ìyáwó kọlọ́sùmọ̀ sí ewé àtẹ̀kù nínú OPC nìyẹn o. A lè ṣe é pè wá ìgbà tá a slow down bá a lọ ewé àtẹ̀kù wọn ni fẹ́ bá wa lò ó. Ìgbà tá a máa sọ pé ẹ máa bọ̀ ẹ wá sí pẹ́rẹ́ ìbọn a lè rí 2000 ní local government kan ní meeting. Ìgbà tí wọ́n rí fẹ́ǹsì ìgbà mọ́ lọ́pọ̀lọpọ̀ wá sí méjì dédé mọ́. Ṣé ọ̀rọ̀ fẹ́ǹsì ìgbà fẹ́ sọ ni? Ẹ lọ wo social media sí ẹ lọ wo herb product tí wọ́n polówó ètò ṣiṣẹ́ fún hypertension ètò ṣiṣẹ́ fún cholesterol ètò ṣiṣẹ́ fún diabetes egbò igi ìbílẹ̀ náà fi produce ẹ̀ modernize. Ṣé ẹ bá dé west bí ẹ̀mí àfáàní bàbá ọba? Tẹ bá dé Ìlọrin ọba Ìlọrin ẹgbẹ́ òfin lọ́rin gbogbo àfáà àwọn arákòkò wọn máa yí lẹ̀ níwájú ẹ̀mí. Ẹgbẹ́ òfin lọ́rin 19th century ló tẹ̀lé sí jẹ. Tẹ bá tẹ̀ wá dọ́dọ̀ sàfánà tó kókó wọn máa yí lẹ̀ kó tó déwájú ẹ̀mí àfáà ni. Ṣùgbọ́n tẹ bá dọ́dọ̀ àwọn ọba wa ní west ní ẹ̀mí àfáà. Ẹgbẹ́ balẹ̀ Yorùbá jẹ́ mi. Olúkàlùkù pẹ̀lú ayé ti ẹjọ́. Olúkàlùkù pẹ̀lú ayé ti ẹni. Tí bá rí òṣìṣẹ́ Ọlọ́run máa fún lọ́wọ́ ti ẹ̀. Kó bá dé mọ́ọ̀sì. Ìmáàmù lọ́ba mọ́ọ̀sì. Ìmáàmù lọ́ba mọ́ọ̀sì tó bá dé ṣọ́ọ̀ṣì. Pásítọ̀ tó bá wà bẹ́ẹ̀ òun lọ́ba ṣọ́ọ̀ṣì. Ṣùgbọ́n tí ìmáàmù bá dáàfin ọba ni ọba àmáàmù. Tí pásítọ̀ bá dáàfin ọba ni ọba pásítọ̀. Ẹ jẹ́ ká ṣe ẹ̀sìn yẹn kó jẹ́ ká ṣe ká lè gbádùn ara wa. Inú mi dùn wípé ó tẹ̀ kí Yorùbá ṣe pariwo kọ́ṣọ̀ tó àfi àwọn rìlíjíọ̀n tá a gbà wọlé àfiṣeré. Àṣírí wà ní Muslim náà rẹpẹtẹ. Àṣírí ńlá wà ní Muslim rẹpẹtẹ. Àṣírí ìtúndé ó pọ̀ bẹ́ẹ̀. Àṣírí ẹ̀yọ́nú ó pọ̀ bẹ́ẹ̀.
kí ẹ̀sìn tó gba gbogbo ayé kan àṣẹ Ọlọ́run wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àṣírí wa ló Kristẹni rẹpẹtẹ. Àṣírí ìtúndé ó wà rẹpẹtẹ. Àwọn wàlíì pọ̀ lọ súà. Àwọn wòlíì pọ̀ lọ súà àti Ọlọ́run náà. Ọ̀nà tí bàbá wa Ṣéun Bàrá Kàṣílé ó lóye ọdún tí mo rí sí sílé wọ̀ ó ní àwọn ọ̀gbọ́n tí mo rí nígbà tí mo gbé lọ́wọ́. Bẹ́ẹ̀ náà àwọn ọdúnmọ̀ bàbá Adams yìí àfáà ẹ̀tọ́ Abíọ́lá ni. Bẹ́ẹ̀ àìmọye àfáà àìmọye wà ní tí Ọlọ́run ti fún ẹ̀yìn Yorùbá. Àìmọye wòlíì asọ̀rọ̀ṣẹ́ Ọlọ́run ti fún ẹ̀yìn Yorùbá. Ṣùgbọ́n ìjọba fẹ́ máa ṣe é sí ni pé a fẹ́ máa modernize, a fẹ́ máa tún dá ibi tá a ti tún dá yẹn tàbí fẹ́ modernize yẹn tàbí fẹ́ bá àwọn jẹ́. Àìmọye àwọn àgbà awó tẹ́gbẹ́ àwọn òtítọ́ tẹ́gbẹ́ àwọn ọlọ́ máa ń túlù ṣe tí ìlú bá fẹ́ dàrú àwọn ọlọ́ bá ń pè. Ara bàbá wa yẹ ẹ̀kọ́ tó fẹ́ ṣẹlẹ̀ yìí wò wọ́n máa bẹ̀rẹ̀ sí ìlú ti gbóná jù. Olúkálukú ló ní ìkọ́ tó wúlò fún mi. Èyí tó fẹ́ sọ lórí pé religion tolerance very very important. Religion tolerance is the key to unity of Yoruba land. Religion tolerance is the way forward for the progress of Yoruba land. Ẹgbẹ́ yìí náà ló gbọ́ bẹ̀rẹ̀. Àìwé ìkọ́ta ṣiṣẹ́ tó fẹ́ máa bò wọlé. Ẹgbẹ́ OPC ló kọ́kọ́ bẹ̀rẹ̀. Tí a bá fi fẹ́ ṣe pàdé, Muslim á gbàdúrà, Christian á gbàdúrà, àwọn alábàáláyé wọn á gbàdúrà. Tẹ́lẹ̀ gbogbo ẹgbẹ́ wọ́n máa ń shy away from that. Ibùdó àwọn ẹgbẹ́ wa àgbà wọn ò ṣe tẹ́lẹ̀ wọ́n ti ń ṣe báyìí. OPC lọ́wọ́ bẹ̀rẹ̀ àìmọye ẹ̀kọ́ tó OPC ti ṣe rẹpẹtẹ ilẹ̀ Yorùbá. Ìjọba rẹ̀ lọ́wọ́ bí a máa sọ̀sọ́kúsọ. Àwọn gómìnà sí bí Ọ̀ṣun state, Lagos state, àtọ̀yọ́ state, ẹni ìjọba gbọ́dọ̀ ṣe ìjọ òfìdẹ́ta ló máa gbàdúrà. Bóòlù ó ti pe conference bí tó pe various religions wọ́n wá jù nígbà lecture. Nígbà tó máa pe religion ní Africa, Yorùbá traditional religion wọ́n pè ní Africa. Ta ló lọ represent Yorùbá traditional religion? Professor Wande Abímbọ́lá in front of God. Ó dẹ̀ pé ifá bí 15 minutes níwájú kúrò. Nígbà tó máa di lecture ẹ̀ tán, ó dìde ó dẹ̀ ṣèkì Professor Wande Abímbọ́lá. Òyìnbó yìí ó ìmọ̀lẹ́ lórí bá máa sọ̀rọ̀ ẹ̀mí ẹlẹ́bọ̀ kí ló ń jẹ́bọ̀. Lẹ́yìn bá ṣe sàrá ni wọ́n kò ní Lárúbáwá. Kírísítẹ̀nì pè ní pèsè, Yorùbá ń pè ní ètùtù àbí ẹ̀bọ̀. Èdè tí wọ́n yẹ lọ́rọ̀ kìíní àbíkọ́tà àti lọ́rọ̀. Oúnjẹ tí Ìgbò ń jẹ ọ̀tọ̀, oúnjẹ tí Kàlàbá ń jẹ ọ̀tọ̀, oúnjẹ tí Yorùbá ń jẹ ọ̀tọ̀. Báwo la ṣe máa sọ pé àwọn àwádìí àwọn ọ̀rọ̀ ní oúnjẹ ọ̀tọ̀ọ̀tọ̀? Báwo la ṣe máa sọ pé ìwé ìbáṣe ń pèsè tiwa kò ní yàtọ̀ sí ti àwọn àwádìí àwọn Muslim? Báwo la ṣe máa sọ pé ìbáṣe ń pèsè tiwa kò ní yàtọ̀ sí ti Christian? Gbogbo ẹ̀yin wàlíì wa, ẹ̀yin àfáà wa, ẹ bá wa ṣe àtúnṣe sí ọ̀rọ̀ yìí. Inú mi dùn pé àwọn àfáà Ìlọrin tó máa ń gúnmọ̀ dùgbọ́n àwọn olówó ṣàtúnṣe báyìí. Olùdókòwò náà àwọn àfáà tẹnu wọn dùgbọ́n máa ń gúnmọ̀ dùn láyé Ìlọrin náà. Àwọn ọmọ lọ́wọ́ ń ṣe àtúnṣe báyìí, wọ́n make correction. Àṣẹ̀wá kò wá mọ́ nípa ọ̀wọ́ nígbà àwọn àfáà Ìlọrin yẹn kan ló wá lóògùn bí àwọn àfáà ilẹ̀ Yorùbá lọ. Àwọn ayọ́ sọ̀rọ̀ lórí ilé ẹ̀rọ. Ẹ̀yẹ orí ẹ̀rọ sórí ìwé. Ó yẹ kó bọ́ bá ń rè. Ṣé mo rí pé àwọn àfáà tó wà ní Ìlọrin, àwọn ọmọ ti ṣe àtúnṣe lórí àfáà kan ló ṣàkí. Ó bẹ̀ explain reason tí wọ́n gbọ́dọ̀ tako nǹkan tó jẹ́ ìkànnì Yorùbá. Ó dàgbọ́ gbọ́dọ̀ wà eloquent lórí ọ̀rọ̀ tó sọ. Oríṣiríṣi láti rí bẹ́yẹn
so ẹ jẹ́ ká fi ọwọ́ kí àlàáfíà lè dé. Nígbà tí wọ́n wà kékeré, nígbà tá a padà dé yàtọ̀ sí kó átàsí pọ̀ àwọn ìyá mi àti bàbá mi ọgbẹ́ni sí ọ̀dọ̀ kí ó tó rọ̀ láì ok ọgbẹ́ni sí ọ̀dọ̀ ìyá mi tó bá di bí ọdún Christmas Christian ní ìdílé ìyá mi rice ìgbàyẹn la máa ń jẹ rice ọjọ́ Christmas la máa ń jẹ rice ní gbogbo ọdún kẹwò rí lẹ́gbọ̀n ọ̀pọ̀ bá ti yẹ ṣe nígbà wọn tó bá ti wá sóúnjẹ yẹn the Muslim èdèlúsù àkókò they are minorities àwọn balógun families àwọn ni Muslim wọ́n á nígbà ní àdìsóúnjẹ yẹn wọ́n wá gbé sínú tílé wọ́n á ní gbìyànjú sí ọ̀dọ̀ àwọn balógun tó jẹ́ Muslim tí a bá tó ń jẹ yẹn ní ọ̀dọ̀ àwọn balógun tó jẹ́ Muslim níjọ́ Christmas àbí ọjọ́ àjíǹde àwọn balógun á ti fún mi ní 1 kọ́bọ̀ àbí 2 kọ́bọ̀ sápò ojú aláìní láti bá ẹjọ́ oúnjẹ yẹn kí tó kúrò níbẹ̀.